gbogbo dúníyàn pátá. Àgbàlagbà ọmọ àwọn àgbà. Ọba nígbànígbà nítorí ẹni. Ó rántí jáde sí ó sọ ọ́bẹ ní àpèsè. Òwọlé ikú. Ó fi dọ̀rọ̀ ní lájọ̀gùn èṣù mọ́lẹ̀. Ọ̀run ìbà bàbá ìbà àtúndò bàbá wa ìbà rẹ̀. Kábíyèsí ọba tó láyé, kábíyèsí ọlọ́run àwọn tọ̀run, arúgbó ọjọ́, àrùnkárí ayé, alanilamọ, alamọlaniyan, àwòwò tìrìwò, owólé aláṣejù, bàbá tójú aláṣejù bomi gbóná, aṣẹ́ bí iná, arìn bí òjò, ọlọ́lá gbogbo ayé, onígbàjámọ̀ pélémọ̀, agbọ́mọrin rèbire, àbáláyé gbogbo ayé, àtòrí aláìsùn wọ̀n ṣe, ọmọ kínníkínní inú, ọmọ kọ̀rọ̀kọ̀rọ̀ ọkọ̀ ọmọ èèyàn, aríran jùran lọ, ọ̀bánilálejò bá ní wọ́n tó nílé ọmọ jẹ, ògbénú ọlá ṣọlá, àbábá tìrìbà, àbálàbà tí gbogbo ayé ń pè ní bàbá arúgbó. Arúgbó ọjọ́ ìbà rẹ̀ la máa ṣe, bẹ́ẹ̀ kọ́ lọ́jú ilẹ̀ àbáṣe. Àtúrà mú àwọn yẹn ò tẹ́ kọ̀rọ̀, ọmọdé jù bá àgbà gbére ṣe. Àìfẹ̀lẹ̀ kébò sí sóhun náà ìfẹ́ sọjọ́, bá a bá fi sùúrù jọ adóníjòjò lọ́jọ́ ìbà rẹ̀. Ọrùn ẹ̀ṣí o, ọrùn ẹ̀ṣí. Ọrùn ẹ̀ṣí òre, ọrùn ẹ̀ṣí. Ọrùn kìíní, ọrùn kejì, ọrùn ẹ̀ṣí. Dádì, ọrùn kẹta, ọrùn kẹrin, ọrùn ẹ̀ṣí. Ọrùn márùn-ún, ọrùn kẹfà, ọrùn ẹ̀ṣí. Ọrùn méje, ọrùn àtọ̀hún àlóore, ọrùn ẹ̀ṣí. Ìtàkùn tó ní kẹrin má gòkè àárọ̀. Ó ti dá mi lójú tó ń kẹrin ló tọ́ ń lọ. Ajá wà lé lórí tí ó fi bá a kọjá. Ìdílé ló fẹ́ fi kí ọ̀gẹ̀dẹ̀ ṣe. Kí láwọn atẹ́gùn fẹ́ fi gẹ̀dú ṣe o. Ẹ̀mí òkùnkùn ẹ máa wá bí gbà lọ. Àníyàn ọ̀run ẹ̀ ṣí o. Ọ̀run ẹ̀ ṣí. Ọ̀run ẹ̀ ṣí ṣẹ́gbọ́. Ọ̀run ẹ̀ ṣí. Ọ̀run kìíní, ọ̀run kejì, ọ̀run ẹ̀ ṣí. Ọ̀run kẹta, ọ̀run kẹrin, ọ̀run ẹ̀ ṣí. Ọ̀run márùn-ún, ọ̀run kẹfà, ọ̀run ẹ̀ ṣí. Ọ̀run keje, ọ̀run àgbọ̀ àlóore, ọ̀run ẹ̀ ṣí. Bàbá ńlá mo rí bàrẹ̀, ọlọ́run ìbàrẹ̀ o, ọlọ́run ìbàrẹ̀, ọlọ́run ìbàrẹ̀, ọlọ́run ìbàrẹ̀, ọlọ́run ìbàrẹ̀, ọlọ́run ìbàrẹ̀, ọlọ́run ìbàrẹ̀. Ọba tó ti wà káyé tó máa wà. Mo ti sọ pé ìwọ ló ti di atófara tì bí òkè mo ṣe bàrẹ̀. Olórí ogun ẹ̀sìn mi ká lọ. Olórí ogun ẹ̀sìn mi ká lọ. Àṣẹ afẹ́fẹ́ rọ̀jì lọ́wọ́. Olórí ogun ẹ̀sìn mi ká lọ. Olórí ogun ẹ̀sìn mi ká lọ. Olórí ogun ẹ̀sìn mi ká lọ. Àṣẹ afẹ́fẹ́ rọ̀jì lọ́wọ́. Olórí ogun ẹ̀sìn mi ká lọ. Ilé ò gbọ́dọ̀ wọlé kójú má ti òkùnkùn o. Bàbá mo dé sọ̀dọ̀ rẹ, ọba jagun òde ọ̀run. Sàmọ́ sáàbùlù rẹ o, bàbá o. Màsà díkàrà nà tún bíjí. Wọ̀sàdálì kùnà sàtù. Ìbàrẹ̀ wọ̀ bá kọ́ ni. Bá ń pàṣẹ fáwọn ogun ọ̀run. Ẹ wọlé wá o. Ẹ̀mí ayọ̀. Ẹ wọlé wá o. Ẹ máa bọ̀ wá ọlọ́run ògún yọ yé Màríà ọjọ́ dá ẹ̀mí ayọ̀. Ẹ wọlé.
A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní. A yìn ín lógo, a gbéga ṣe lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa. Dúró ń lọ akọ̀ mọ́tìkà lẹ́yìn elétí gbẹ́gbàròyé bàbá mi abẹ́túlù kára bí ajere. Alápánlá tó solé ayọ́rọ́ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ létí òkun. Ọba tó torí ojú aláṣejù tó ti borí ń gbóná. Arápá ńlá alápá kábíkábí adúpẹ́ ayìn agbéga bàbá gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run májẹ̀mú bàbá gba ìyìn wa. A kí yín ní gbogbo ibi tí ẹ ti ń wà ní ọ̀sán yìí. A kí yín káàkiri gbogbo àgbáláyé. Ohun Olúwa náà nìyí. Ohun Olúwa tó tọ̀ wá wá sínú ayé, ohun tó fi dá wa náà nìyí. Torí látètèkọ́ṣe l'Ọlọ́run dá ọ̀run ayé báyé ṣe wà ní jújú, ṣùgbọ́n ó fi ohun kan dá àwọn ènìyàn. Ohun Olúwa náà ló wá ní ọ̀sán yìí láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó ń bẹ ní UK ní ìlú London lọ́hùn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó di iléeṣẹ́ náà mú, ọba tí ò ní jí owó láéláé. A dúpẹ́ nínú Ọlọ́run, a dúpẹ́ nínú ayé ìránṣẹ́ tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìbílẹ̀ rédíò náà. A dúpẹ́ pé ó dá wa sí, ó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ lénìí. Ó kà wá yẹ, ọba tí ò sọ wá dòkú, ọba tó ní ká máa mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi torí pé ó ṣeun, àánú ẹ̀ dúró láéláé. Ọlọ́run ṣe nínú ayé wa. Ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní UK, tí a bá fẹ́ bá ẹ̀rí abániṣẹ́ sọ̀rọ̀, orúkọ mi ni ẹ̀rí abániṣẹ́ JP. Tí a bá fẹ́ rí mi, tí a bá pe olú iléeṣẹ́ yẹn, a ó ní àǹfààní láti lè kàn sí mi. Ṣùgbọ́n aago tèmi náà ni èyí ní ìlú Nàìjíríà 080 98 09 3081. Tí a bá fẹ́ kàn fún ẹ̀bẹ̀ àdúrà fún ohunkóhun, lórúkọ Jésù àwọn onígbèrè ìtìjú. Ohun Olúwa, agbára àdúrà ni ohun tí a sọ̀rọ̀ ní ìjẹ́jọ́. Agbára àdúrà náà látún sọ ní èní. Báwo ni agbára àdúrà ṣe wà gan? Báwo la ṣe ń rí agbára àdúrà? Bó ni agbára àdúrà ṣe lè ṣẹlẹ̀ nínú ayé ènìyàn? Bó la ṣe lè sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run? Agbára Ọlọ́run, agbára àdúrà Ọlọ́run, ọba tó fi fún wa nígbà tá a bá fẹ́. Lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Ní ẹ̀kan sí, iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yẹn wà ní UK. Nọ́mbà ìbílẹ̀ rédíò ní UK nìyí +44 74 59 35 37 99. Ó ní fóònù nọ́mbà ìbílẹ̀ rédíò ní ìlú UK. Fún oríṣiríṣi ohun ni la lè máa gbé láti ibẹ̀ wá. Ohun tó sì ń wáyé náà ó dúró fún ìbílẹ̀ rédíò ní ti Nàìjíríà bí. Ṣùgbọ́n ohun ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà tí a bá fẹ́ bá ẹ̀rí abániṣẹ́ sọ̀rọ̀ bákan náà, ó ní 080 98 09 3081. Ohun Ọlọ́run tí a fẹ́ bá wa sọ ní èní àti agbára àdúrà tí a fẹ́ bá wa sọ. Ìbá ní ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó mú wa wà láyé wà láàyè, ọba tí òde wọn fẹ́ lòmíràn ṣe wá. A yìn ín lógo, a gbéga nínú ọlá ńlá rẹ̀. Ọba tí òde orí ìwó burú, kò jẹ́ lẹ́dàá wọ́n gbàbọ̀dé bí. Ọlọ́run ò jẹ́ kí wọ́n ti dìlítì àwa kúrò nínú àwọn tí tó yẹ pé wọ́n ti dìlítì. Ó ní tó fẹ́ fi èmi àti ẹ̀yin ṣe ni. Orúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Ẹ jẹ́ ká tẹríba níbi tá a wà. Orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú adúpẹ́ àyìn agbéga nítorí tó ṣe ní táànù ẹ̀ dúró láéláé. Bàbá adúpẹ́ àyìn ọ́, agbé ọ̀gá, bàbá bu ọpẹ́ wa, bàbá gba ẹ̀yìn wa. Ọlọ́run májẹ̀mú àtúnwọ̀ wá ní ọ̀sán yìí. Bàbá jẹ́ ká rí ọ, ẹ̀mí mọ́ jẹ́ ká rí ọ. Ọlọ́run àwọn ọlọ́run, bàbá sọ̀kalẹ̀ sí àárín wa. Gbogbo ohun tá a ṣe nípasẹ̀ ní wákàtí ọ̀wẹ̀ jẹ́ kó ti pasẹ̀ rẹ wá. Nígbà tá a bá parí ohun gbogbo tán, àyè kó má ṣe ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni nínú wa, àyè ìbànújẹ́ kó má ṣe ṣí sílẹ̀ fún wa. Olúwa kó dì wá mú, kó ká lè yìn ọ́, kó gbé wa ga, ká lè bá yìn ọ́ títí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ilé ìsìn wa ó wà ní Nàìjíríà ń bí. Ó ní the Kérúbù and Séráfù Church. Ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú sí Annes ni. Ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú
ẹ̀rí abániṣe tó wà ní Nàìjíríà ń bí lórúkọ Jésù Ọlọ́run tó ń bá wa ṣe náà yóò bẹ́ẹ̀ náà ṣe ti ńlá ṣe pé ẹ ò ní gbèrè tìjú lórúkọ Ọlọ́run alààyè gbogbo aládélé ológo ohun Ọlọ́run àti agbára àdúrà a lè rí agbára àdúrà ní ìlú tí Ọlọ́run ti kọ́kọ́ dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó tiẹ̀ ṣe dá àwa náà nísinsìnyí tá a bá wo ìwé inú Àìsáyà 38 láti ẹsẹ̀ kìíní rẹ̀ títí dé tó gbẹ̀yìn ní láti rí ẹni tó ṣe déédéé níwájú Ọlọ́run tó pé níwájú Ọlọ́run tó ṣe déédéé níwájú rẹ̀ tó jẹ́ ẹni tó pé níwájú Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run náà ló rán wòlíì lọ́ba wípé kó palẹ̀ ilé rẹ̀ mọ́ nítorí ní ọ̀la ó ní ni yóò kú ó wá wò pé Ọlọ́run òun san ìdá mẹ́wàá òun sì ń ṣe déédéé òun ṣòtẹ́rẹ̀ àánú fún àwọn tó bá yẹ kó òun ṣòtẹ́rẹ̀ àánú fún Ọlọ́run ṣe ikú atọ́sọ̀n bí ó lọ sórí okùn rẹ̀ ó bọ́ sínú pẹpẹ Ọlọ́run alààyè ó lọ sí orí okùn rẹ̀ képe Ọlọ́run ò bá lè fa ìyá kó o mú májẹ̀mú ikú kúrò nínú ayé mi mò ń ṣe déédéé níwájú rẹ̀ tọ́lọ́ Ọlọ́run máa fẹ́ kéèyàn lè sọ ọ̀run tó bá ń ṣe fún òun bàbá yẹn ó máa gbọ́rọ̀ ènìyàn ní tíyàn bá ń ṣe fún tó o bá pé pẹ̀lú ẹ̀ yóò gbọ́ ẹ̀bẹ̀ rẹ ẹni tó bá ń ṣe déédéé níwájú Ọlọ́run tó pé níwájú Ọlọ́run á gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀ ṣáá ni ó lọ sí orí okùn rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run wo ohun tí o rán wá wo ohun tí wòlíì wá sọ fún mi ṣé ìpín ìwà yẹ kó jẹ́ tèmi ní àsìkò ibi Ọlọ́run yẹ kó mú aago ìkọ́kọ́ kó tiẹ̀ kọ́kọ́ yípo ònú ayé mi ọ̀làkẹ́ Ọlọ́run má jẹ̀mú ó rí pé mò ń pè mò ń san ìdá mẹ́wàá mò ń dédé níwájú rẹ̀ ò bá yí aago ikú òní inú ayé òun Ọlọ́run mà ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni gbogbo ohun tó sọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ téèyàn ò bá pé ní àkókò yìí kò lè sọ téèyàn ò bá pé kó máa gbà dáadáa kó jẹ́ tó pé níwájú Ọlọ́run tí lè máa sọ pé ohun tí òun fẹ́ rè ohun tó bá Ọlọ́run náà bá dẹ̀ fẹ́ ó ṣe é kò wà tí Ọlọ́run ò fẹ́ rárá ohun tó Ọlọ́run fẹ́ ló ń ṣe ó lè ṣèrègùn sí Ọlọ́run ó lè sọ pé Ọlọ́run wò ó mú àṣìṣe ìkóònú ayé mi torí pé kí ni mo jẹ́ ẹni tó pé níwájú rẹ ẹni tí ò pé ò lè sọ bẹ́ẹ̀ torí pé ìránṣẹ́ ìpé níwájú Ọlọ́run ni lójú ó lè sọ wòlíì gangan náà lọ́lọ́run padà tún rán sí ó ní wòlíì ní tún padà lọ sọ fún pé ikú yẹn òun yẹn àìmọye ọdún ló tún fi kún ọdún rẹ ó rí ọmọ ó sì rí ọmọ rẹ̀ ìyẹn ẹni tó pé tó ń gbàdúrà tá a bá ń súnmọ́ Ọlọ́run tá a ń gbàdúrà ohun Ọlọ́run sí wa ní pé ó ní búburú kan kì yóò ṣubú lù wá ó ní bẹ́ẹ̀ àrùn kárùn kan kì yóò ya wá lé wa kò sí níyà gbá wa kò ní yà sí iwájú wa ó ní kìkìdá ojú wa báyìí làwọn fi máa rí àwọn ènìyàn búburú àwọn èèyàn wọlé èèyàn búburú àwọn tí ò pé àwọn tí wọn ò pé tí wọn ò lè sọ pé tí mo ṣe fún wọn Ọlọ́run alààyè rè ṣùgbọ́n tó bá pẹ́ tó ń sọ̀rọ̀ fún Ọlọ́run tó dẹ̀ ń ṣe déédéé níwájú Ọlọ́run máa ṣe kíni ó máa ń yẹ ikú òjijì kò nínú ayé rẹ̀ ní àkókò yìí ẹ jẹ́ ká pé níwájú Ọlọ́run ní àkókò yìí ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ní tààràtààrà ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run dáadáa nítorí pé kíni òun la lè fi ṣe èrègùn sí bí ìránṣẹ́ yóò bá pé ni tí ò bá pé níwájú Ọlọ́run ni kó pé dáadáa Ọlọ́run tó rán wòlíì lọ́ba náà ni ó ṣe kíni iná ni yóò gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n gbà torí pé òun pé níwájú Ọlọ́run òun ṣe déédéé níwájú rẹ̀ gbogbo tó ní kó o máa ṣe òun ṣàdá mẹ́wàá òun ṣètọrẹ àánú òun ṣoore fún àwọn ènìyàn gbogbo àlàyé kẹ́lẹ́kẹ́lẹ́ lórí alọ lórí okùn ẹ̀ lọ́lọ́ sí fún Ọlọ́run wá wò pé wòlíì ó tún padà lọ sọ fún pé aago ikú ìmọ̀yí ikú ònú ayé rẹ̀ nítorí pé kí ni mo ti fi ọdún kún ọdún rẹ̀ ta lẹ́ni tó sọ fún ìwọ wòlíì wo ló sọ nítorí ẹni tí yóò jẹ ta ni babaláwo tí ó sọ nígbà tí wọ́n ní Ọlọ́run ta lẹ́ni náà tó pèrè ní ènìyàn tó ti inú obìnrin jáde tó wá sọ fún ìwọ pé ikú kan rèé ó sì lọ sórí okùn rẹ̀ Ọlọ́run má jẹ̀mú Olúwa gbà mí tó o bá ti jẹ́ ẹni tó ṣe déédéé níwájú Ọlọ́run gbà mí mú kó sí ikú kú ònú ayé mi ta lẹ́ni tó lè pa ènìyàn bí kò ṣe Ọlọ́run òótọ́ àwọn ènìyàn tí wọ́n kàn ń pa ìmú ènìyàn láìṣẹ̀ láìrò wọ́n ń bẹ nínú ayé ní tòótọ́ ṣùgbọ́n nípasẹ̀ pé bá súnmọ́ Ọlọ́run tó mú Ọlọ́run tó ń sìn tó o sì ń gbàdúrà gidi ní wákàtí tó ń bi Ọlọ́run
kò sí ikú kíkú kan tí wọ́n lè fi halẹ̀ mọ́ wàá sọ fún wọn pé ipò sí ikú àbí ọ̀rọ̀ ikú tí wọ́n sọ kì í ṣe ìpín rẹ wípé torí ìpín rere ń lo yàn láti ọ̀run o ti sọ fún Ọlọ́run pé ipasẹ̀ ẹ̀mí tiẹ̀ kò ní ti ọwọ́ ènìyàn bọ̀ wàá sọ fún ni ó fohùn akin sọ ohun akin Ọlọ́run máa ń fẹ́ kéèyàn ní ohun akin láti fi sọ ọ̀rọ̀ fún òun kéèyàn sì sọ torí Ọlọ́run bó ṣe rí yẹn òun tó ní Ọlọ́run owú lòun ó lòun máa ń gbẹ̀san lára bàbá ọmọ òun náà ló ní béèrè ó lóun yóò fi fún ọ ẹni tó bá pé ni yóò béèrè o ẹni tó bá pé ni yóò fi fún ọ ó ní kó o kan ilẹ̀kùn tẹ́yìn ò bá pé tó bá kan ilẹ̀kùn yóò kàn gbogbo ọwọ́ rẹ̀ ó yàdí kókó ni ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ Ọlọ́run tó mọ Ọlọ́run tó sìn ní òtítọ́ àti òdodo tó sì ń gbàdúrà ní wákàtí tó ń bi Ọlọ́run tó sì pé níwájú Ọlọ́run yóò lè ṣe kíni yóò lè kan ẹ̀kọ́ tí ẹ lè kan lẹ́ẹ̀kan ó ní kan àkùn ó lóun yóò ṣí sílẹ̀ fún ọ lórúkọ Jésù Olúwa yóò ṣílẹ̀kùn ayọ̀ fún yín nínú ọdún yìí gbogbo ilẹ̀kùn tẹ́ ẹ lérò pé kò lè ṣí yẹn bẹ́ẹ̀nìyàn bá sọ pé kò ní sí sọ pé ẹ̀rí abániṣẹ́ sọ pé ọdún yìí ọdún ìṣelógo rẹ ní pé ilẹ̀kùn ayọ̀ rẹ máa ṣiṣẹ́ wàá sọ fún wọn pẹ̀lú ìgboyà pé ẹ̀rí abániṣẹ́ sọ pé òun yóò bẹ́ẹ̀mí náà ṣe tèmi o pé ó ní ilẹ̀kùn ayọ̀ tí mo ti ń kà lọ́jọ́ tó ti pẹ́ yẹn òun yóò ṣí sílẹ̀ fún mi lórúkọ Jésù ilẹ̀kùn ayọ̀ yóò ṣí fún yín gbogbo ojú àti ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn òbùkún ńlá mo ní yóò ṣí fún yín tá a bá rí agbára kágbára èyí tí ò rí nínú Ọlọ́run alààyè dúró sí tí ò rí nínú agbára Ọlọ́run sọ̀rọ̀ ń parẹ̀ tó wá ń sọ pé agbára Ọlọ́run kò ní jẹ́ kó ògo Ọlọ́run tànú ayé rẹ̀ sọ pé ojú yóò tì lónìí nítorí pé kí ni ó ti béèrè náà ó sì rí gbà lórúkọ Jésù ìránṣẹ́ yẹn bí ò bá jẹ́ni tó pé ni ikú òjijì tí wòlíì sọ fún un wípé yóò ṣẹlẹ̀ yẹn àwọn èèyàn máa ń wò pé bàbá yẹn sì máa lọ ṣọ́ọ̀ṣì o bàbá yẹn sì máa ṣe kinní o ó sì máa ṣètọrẹ àánú o ṣé wọ́n yẹ kó kú bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé ó pé níwájú Ọlọ́run ó sọ fún Ọlọ́run sì ṣe kinní Ọlọ́run sì tún rán wòlíì kò tí ì délé wòlíì òun ètí ìdé ilé tí ilé rẹ̀ kéde ilé tiẹ̀ tó tún ní padà lọ sọ fún pé kì yóò kú ikú kíkù kan mọ́ ó sì rí bẹ́ẹ̀ ó wá da arúgbó kùjọ́kùjọ́ wàá dìde wàá sọ fún Ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí tá a bá rẹnikẹ́ni tó ń fi lẹ́tà ikú wẹ̀ mí mi kiri tó ń fi lẹ́tà ikú wẹ̀ mí mi kiri ní láì tí ìtọ́jọ́ Ọlọ́run kókó gbàgbára lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi ṣagbára ní wákàtí ó yá kó sọ́dà sọ́ di àdúrà bẹ́ẹ̀ gbogbo agbára kágbára ẹ̀ tí ò ní Ọlọ́run alààyè dúró sí tó ń fi ikú wẹ̀ mí lágbájá ọmọ lágbájá kiri ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa dójú tì í gbogbo tó fi ṣagbára ó yá sọ́dà sán Ọlọ́run májẹ̀mú jẹ́ kó gbèrè tìjú ọba àwọn ọba jẹ́ kó gbèrè tìjú nítorí ọba tó yẹ ikú kúrò lórí Ẹsíkáyà yẹn ó lè yẹ ikú tiẹ̀ náà kúrò Ọlọ́run májẹ̀mú mú ikú òjijì kúrò nínú ayé mi ọdún ìtò pè lọ́dún ìṣelógo mi jẹ́ kí ògo yẹn kó tàn kí ògo ayé kó rí Ọlọ́run májẹ̀mú ó yá kó mú ìrìn àjò ayé mi tẹ̀síwájú àwa tún dìde á tún sọ fọ́lọ́run ẹ má ti jẹ́ ká jókòó bá a bá sì jókòó náà ẹ já tẹríwa bá mi tá a wà yẹn ẹ porúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ pè mímọ́ ní ìgbà kan tó Ọlọ́run àwọn Ọlọ́run tá a bá rí ibikíbi tí wọ́n ti ń perí mi fún ibi àbí èmi àbí àwọn ọmọ mi àbí èmi àbí ìṣelógo mi àbí èmi àbí ìṣẹ̀dá ayé mi àwọn ọmọ rẹ ní ìṣẹ̀dá ayé rẹ o àwọn ọmọ rẹ yẹn gangan ní ìṣẹ̀dá ògo rẹ o àwọn ọ̀tá máa dààmú ọmọ ológo ni ọmọ tó rò bóyá kò dámọ̀ kankan yẹn gan ó lè jẹ́ ohun gangan lógún tógun dìde tí ó lè jẹ́ ohun gan ni ògo inú ilé rẹ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọba àwọn ọba Ọlọ́run gbogbo ẹ̀mí tó ń dààmú ayé ọmọ mi yìí tó ní wò ní nísìnyí tàbí wò ní láyọ̀ lórí rẹ̀ Ọlọ́run dójú tì wọ́n gbogbo tí wọ́n fi ṣagbára ní ojú ọ̀dà sán Ọlọ́run jẹ́ kọ́ mọ̀ mí dológo báwo ọba àwọn ọba jẹ́ mọ̀ mí ó dológo tí ó dé ìlérí rẹ̀ tí ó dé ilẹ̀ ìlérí rẹ̀ wàá tún gbàdúrà ẹlẹ́kẹta ìwà tún sọ fún Ọlọ́run tá a bá rí ohunkóhun tí ayé gbé sínú ayé mi tó wá sọ ohun ara ẹ̀ di àgbàná tó ń gbọ́ mi lówó lọ lóṣooṣù lọ́dọọdún tí àwọn ènìyàn ti mọ̀ mí mọ̀ pé aláìsàn yẹn nu ẹ̀mí ọba tó pọ̀ nípa àti Olúwa jẹ́ ayé mi gbà lónìí tí ìránṣẹ́ yìí ò bá pé ni tí ò bá jẹ́ni tó pé níwájú Ọlọ́run tó bá yẹ pé abirùn ènìyàn ni kò ní lè lọ sórí okùn rẹ̀ lọ sọ fún Ọlọ́run wípé ikú yìí òun ò fẹ́ pẹ́ni tó bá ti jẹ́ abirùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa sọ pé kóun kú fẹ́ kan kú ó kú sàn ṣùgbọ́n ikú ò tọ́ sí ọ sẹ́ ikú ò tọ́ sí ọ sọ fún Ọlọ́run sẹ́
ogun àìsàn yìí Ọlọ́run bá mi bá wí. Gbogbo ohun tó ń gbọ́n mi lówó tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dàgbàná tó pèrè lódìdí ẹ̀mí tó sọ̀rọ̀ ẹ̀dí àgbàná nínú ayé mi, Ọlọ́run bá mi bá wí. Ọba àwọn bàbá mi bá wí. Olúwa àwọn olúwa bá mi bá wí. Mú àgbàná kúrò nínú ayé mi. Bóyá ọmọ ni wọ́n sọ dàgbàná ẹlòmíràn láì jẹ́ pé kò ń gbà tí ọba gbọ́ràn sí lẹ́nu tó bá yẹ pé ó náwó táyé rẹ̀ ò nítumọ̀ yóò sọ pé wọ́n fẹ̀ kan rọmọ pa irọ́ ni. Ológo rẹ lọmọ ọmọ gangan ọmọ ológo rẹ ni. Ayé ti rí ògo rẹ̀ ṣáwájú kó tó dé ni. Wọ́n wá fi ń dààmú rẹ̀ sọ fún Ọlọ́run. Ayé ò gbọ́dọ̀ fọmọ mi dààmú mi mọ́. Ayé ò gbọ́dọ̀ fọmọ mi pa lẹ́kún. Gbogbo tí wọ́n fi pamọ́ lórí àwọn ọmọ mi mi ò fẹ́. Ẹ̀mí mọ́ ọba tọ́pọ̀ nípa jẹ́ ayé àwọn ọmọ mi gbà. Ó yá sọmọdọmọ ìlérí sọmọdọmọ ológo. Já àwọn ọmọ mi gbà kó lọ́wọ́ ẹ̀mí tó ń bá wọn fínra tó ń dààmú ayé wọn káàkiri. Ó yá já ayé wọn gbà kó fògo wọn lé wọn lọ́kùn lè tètè rí ọ̀nà bá lọ. Ẹ jẹ́ ká tó wọ ìwé Àìsáyà bákan náà. Ẹ já wo ìwé Àìsáyà 38 yẹn. A rí pé ohun tí Ọlọ́run sọ níbẹ̀ láti ìbẹ̀rẹ̀ láti 1 títí dé òpin rẹ̀ ẹ rí ọ̀rọ̀ ìránṣẹ́ yẹn. Ẹ jẹ́ ká délé ká kà á dáadáa. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọlọ́run tó yẹ kó sí ikú lórí ìránṣẹ́ yẹn yóò yẹ kó sí ikú òjijì nínú ayé rẹ̀ náà. Ẹ jáwọ́ ìwé àwọn ọba 7 ìwé àwọn ọba 7. Ẹ jáwọ́ láti ẹ̀kínní náà. Gbígba àdúrà àti agbára àdúrà ni. Ẹni tó sọ pé oúnjẹ ò ní dọ̀pọ̀ ó fojú rẹ̀ rí ó sojú rẹ̀ ṣùgbọ́n kò lè jẹ torí pé njọ́ tí ó lọ ra oúnjẹ nì wọ́n ṣe kíni wọ́n tẹ́ pa ni. Ọ̀rọ̀ yẹn jáde láti ẹnu Èlíṣà wípé nígbà tí ó bá di ìwòyí ọ̀la oúnjẹ yóò síkẹ́lì oúnjẹ yóò di ọ̀pọ̀. Àwọn mìíràn bu mú. Àwọn mìíràn sọ pé kíni kí ló rí pọ́lọ́hùn ò lè ṣe nínú ayé rẹ. Kí ló rò pọ́lọ́hùn ò lè sọdọ̀pọ̀ nínú ayé rẹ. Kí ló rò pé Ọlọ́run ò lè mú ọ̀pọ̀ rẹ̀ wá. Ṣé lórí ìrìn àjò iṣẹ́ rẹ, lórí ìgbé ìlú rẹ, lórí ìgbà ìwé ìgbélú ẹ, lórúkọ Jésù Olúwa yóò fọ̀rọ̀ rẹ dùn ọ́ nínú. Ọlọ́run máa fi ọ̀rọ̀ ìlú yìí ó máa fi dùn wọ́n, ó máa fi ọ̀rọ̀ Èlíṣà yìí ó máa fi jọ àwọn ìránṣẹ́ yẹn ó fi jọ wọ́n lójú. Nítorí pé kíni ẹni tó ní kò ní í dọ̀pọ̀ ó fojú rí ní tòótọ́ ṣùgbọ́n kò lè débẹ̀ ó fẹ́ lọ rà á ibẹ̀ ni wọ́n tẹ̀pa sí. Lórúkọ Jésù gbogbo ẹni tó lòun ní débi ògo rẹ tó lòun ní rógo rẹ lò tó lòun wọ́n tẹ ògo rẹ pa lórúkọ Jésù Ọlọ́run yóò gbẹ̀mí ẹ̀ dànù. Ẹ jẹ́ ká tún sọ fún Ọlọ́run á gbàdúrà yẹn 4 ni. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run sọ ọ̀wọ́n mi ó yá sọ di ọ̀pọ̀. Kí ni ọ̀wọ́n tó sọnù nínú ayé tiẹ̀ gangan? Kí lo rò pé ò lè di ọ̀pọ̀? Ṣé ti adé orí rẹ ni? Ṣé ti pé kó o ní adé lórí ni kó o ní ọkọ tàbí kó o ní obìnrin rere nílé? Ọlọ́run sọ ọ̀wọ́n mi dọ̀pọ̀. Bàbá sọ ọ̀wọ́n mi dọ̀pọ̀. Ọlọ́run sọ ọ̀wọ́n mi dọ̀pọ̀. Ọlọ́run tó ní kí ọ̀wọ́n ìlú yẹn kó di ọ̀pọ̀ lónìí. Olúwa gbọ́n tó ti sọnù nínú ayé ní ó yá sọ di ọ̀pọ̀ ní wákàtí wọ̀nyí gbàdúrà bẹ́ẹ̀. Ẹ pe orúkọ Jésù nígbà 3. Ẹ pè mọ́ nígbà kan tó. Ọ̀wọ́n tèmi náà ó yá sọ di ọ̀pọ̀ báyìí. Gbogbo tó ti sọnù tó ti dí bàjẹ́ ayé ò ní ìrètí pé ó jẹ́ lè di ọ̀pọ̀ ní ìlú yẹn. Ọlọ́run májẹ̀mú ó yá sọ wọn tèmi náà di ọ̀pọ̀. Ẹni tó lò pé kò ní di ọ̀pọ̀ ó fojú gánì rẹ̀ pé wọ́n tà lọ́pọ̀ ṣùgbọ́n kò jẹ́ ń bẹ̀. Nígbà tí ògo mi bá bẹ̀rẹ̀ sí tàn, nígbà tí ìràwọ̀ mi bá bẹ̀rẹ̀ sí yọ, Ọlọ́run o má ṣe ní oore àfihàn fi jẹ. Ọlọ́run jẹ́ ń jẹ́ pẹ́ ni, ọba jẹ́ ń jẹ́ pẹ́, ọmọ jẹ́ ń jẹ́ pẹ́, ẹ̀mí mọ́ jẹ́ kí ń jẹ́ pẹ́. A tún porúkọ Jésù nígbà 3, a pè mọ́ ní ìgbà kan tó. Ọlọ́run má jẹ́ ọmọba tó pọ̀ ní ipá àti agbára. Talent tó rò pé wọn ò lè jẹ́ èèyàn. Ẹ̀mí mímọ́ o ní ilé ìyá àti bàbá mi, ní ibi tá a ti bí mi yẹn gangan, ní ibi tí mo ti jáde, gbogbo ẹni tó rò pé wọn ò lè jẹ́ èèyàn tó ní ìjẹ́yàn ò ní jẹ́ tèmi. Ọlọ́run má jẹ́ mo yá jẹ́ kó ṣojú rẹ̀. Ọlọ́run jẹ́ kó di ẹni tí mo fún lówó oúnjẹ ó yá gbàdúrà bẹ́ẹ̀. Ọlọ́run ṣe lẹ́ni tí mo fún ní oúnjẹ jẹ. Ọlọ́run jẹ́ kí n jẹ́yàn ní ojú rẹ̀. Má jẹ́ ń dẹni tí wọ́n máa dáwọ́ oúnjẹ fún mọ́. Ẹ̀mí mọ́ yá tún ayé mi ṣe. Mú ebi kúrò nínú ayé mi. Mú ìráre àti ìráhùn kúrò nínú ayé mi. Mú ìfòòró àti ìdààmú kúrò nínú ayé mi. Ọlọ́run má jẹ́ mo yá tún ìpín mi ṣe. Ó ní bí ìpín mi bá burú o. Jésù sọ dayọ̀ fún mi o. Jésù ìwọ tó sọ máa ra lólómi dìbò. Gbogbo mára ayé mi ó yá sọ di dídùn. Bí ìpín rẹ bá burú máa sọ fọ́lọ́run bí ìpín mi bá burú gbà tí kò tẹ́ni tó mọ̀ gbà tó ń yan ìpín. Gbogbo ìgbà tí mò ń kọ sílẹ̀ mi ò mọ̀.
ṣùgbọ́n tí ìpín mi bó bá burú Olúwa sọ́dayọ̀ fún mi. Ẹ̀mí mọ́ sọ́dayọ̀ fún mi. Wọn ò lérò pé oúnjẹ lè pọ̀ ní Samaria ṣùgbọ́n ó ṣe kí ni ó dọ̀pọ̀. Ọlọ́run májẹ̀mú ó yá mú ọ̀pọ̀ wá sínú ayé mi. Ìkẹta wàá lọ sọ fún Ọlọ́run gbogbo ògo tí ayé ti gbà sọnù ní ọwọ́ mi, gbogbo ògo ọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti gbà sọnù lọ́wọ́ mi tí wọ́n ti ń fi ògo mi ráre, tó wá wà ní ojú kan náà bí omi ẹ̀kù tí wọ́n fi ń ṣepo, tó wá ń yí lójú kan náà lọ́dọọdún lóṣooṣù. Ọlọ́run ò bá jẹ̀ mú bí nínú ayé mi tó dàbí pé ọ̀rọ̀ mi yípo ní ojú kan náà, ó ti tó gẹ́. Ó yá mú má jẹ̀ mú ibi yẹn kúrò ní ayé mi. Ọlọ́run ṣàánú mi, bàbá ṣàánú mi, mú ọ̀rọ̀ mi kúrò ní ojú kan náà, mi ò fi ojú kan náà mọ́. Olúwa sún ayé mi síwájú, ó ti tó gẹ́. Sọ fún Ọlọ́run pé kó sún ayé rẹ síwájú. Gbogbo ìpín ìbànújẹ́ yẹn ò fẹ́ nínú ayé rẹ mọ́. Ọdún tuntun, ọdún ìṣelógo mi rèé. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ọdún 2008 ìní wọ́n ní ìfọ̀kànbalẹ̀. Ilẹ̀ mi náà gbọ́ ọmọ mi jọ. Ilẹ̀ mi náà ní adé mi lórí. Ilẹ̀ mi náà yóò ní akọ. Ọlọ́run májẹ̀mú 2018 yìí sọ́dún lọ́dún ìṣelógo mi. Ní ìgbà kẹrin wàá lọ tún sọ fún Ọlọ́run. Àwọn èèyàn jẹ àjẹyọ̀ àti àjẹṣẹ́kù ní Samaria. Ọlọ́run jẹ́ àjẹyọ̀ àti àjẹṣẹ́kù. Ọba àwọn jẹ́ àjẹyọ̀ àti àjẹṣẹ́kù. Mú ebi àti ìráre kúrò nínú ayé mi. Gbogbo ogun ká máa tọrọ jẹ mi ò fẹ́ mọ́. Ẹlòmíràn tí ó bá dé yàrá mẹ́fà kò lè ṣe kíni, kò lè rí owó jẹun. Ọlọ́run ò gbogbo ètè ọmọ mi ò fi dọmọ ọlọ́mọ mi ò fẹ́ nínú ayé mi. Ọlọ́run mú ìpinnu mátẹ̀gbẹ́ mú kúrò nínú ayé mi. Mú ìpinnu mátẹ̀gbẹ́ ó yá mú kúrò nínú ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Olúwa jẹ́ ń tẹ́gbẹ́ jẹ́ ń tọ́gbà. Olúwa ṣe rere nínú ayé mi. Ó yá mú ìfọ̀kànbalẹ̀ bá ìrìn àjò ayé mi. 2018 yóò ti sọ pọ́dún ìṣelógo ìṣerere rẹ ni. Ọlọ́run jẹ́ kí ìṣelógo àti ìṣerere jókòó wọnú ayé mi. Ọlọ́run o, gbogbo ibi tí a ti ń wò mí ní wákàtí ọ̀wọ̀ Olúwa yóò fi yín lọ́kàn balẹ̀. Gbogbo ojú àti ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ wọn lọ́lọ́run májẹ̀mú yóò fi yín lọ́kàn balẹ̀. Ọlọ́run abániṣe ní orúkọ Jésù mo ní yóò bá yín ṣe. Gbogbo ohun tó wù yín tẹ́ ẹ fẹ́ dé nínú ayé Ọlọ́run yóò mú yín débẹ̀. Gbogbo ẹ̀mí má ṣe rere, ẹ̀mí má tẹ̀gbẹ́, ẹ̀mí má tọ́gbà nínú ayé yín ní orúkọ Jésù Olúwa yóò bá wí. Ẹ wo ìránṣẹ́ yẹn, òun náà lọ, ó gbé abọ́ lọ́wọ́, ó fẹ́ lọ rà á. Ṣùgbọ́n fojú rí bí wọ́n ti ń tà lọ́pọ̀ nítòótọ́. Ṣùgbọ́n kò ṣe kíni, wọ́n tẹ̀ pa kó tó débẹ̀ ni. Lórúkọ Jésù, ayé ò ní tẹ ògo yín pa, ayé ò ní tẹ ògo yín rì. Gbogbo ìṣeré tẹ́ ẹ fẹ́ jẹ́ nínú ayé ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò mú yín débẹ̀. A lọ sọ fún Ọlọ́run májẹ̀mú Olúwa fà mí yọ nínú adágòdò tí ayé rí ògo mi mọ́. Wọ́n ti rí ògo ẹlòmíràn mọ́, wọ́n rí mọ́nú rà. Ó ń bẹ ní àárín àwọn aláwọ̀ funfun, ṣùgbọ́n ìṣelógo rẹ̀ wọn ò jẹ́ kó ṣe kíni, kó hàn rárá. Àtọdúnmọ́dún tó ti wà níbẹ̀ kò ṣe kíni, kò rí ìwé onílùú gbà, kò sì rí ohun rere mú yọ. Ó ṣàwà ní ìlú bẹ́ẹ̀ ni. Wàá dìde wàá sáré sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ní ìlú aláwọ̀ funfun àbí àárín àwọn aláwọ̀ dúdú tí mo wà yìí. Olúwa jẹ́ kí ògo mi tàn. Ọba àwọn ọba jẹ́ kí ògo mi bú jáde. Ọlọ́run àwọn ọlọ́run jẹ́ kí ògo mi bú jáde. Ayé ń retí ògo mi. Olúwa bú jáde nínú ọláńlá rẹ̀. Ọláńlá rẹ̀ ló wọ̀ lásán. Ọlọ́run bú jáde pẹ̀lú ògo mi. Jẹ́ kí ògo mi kó bú jáde. Ọlọ́run májẹ̀mú yá ṣàánú fún mi. Ọba àwọn ọba ṣàánú fún mi. Ohun Ọlọ́run yẹn a gbọ́dọ̀ máa sọ pẹ̀lú taratara sọ fún Ọlọ́run ni. Ọlọ́run máa fẹ́ni tó ní ìgboyà láti lè sọ fún òun, láti lè jẹ́wọ́ pé òun ni Ọlọ́run. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Gbogbo ọkàn, gbogbo ènìyàn tó ń wò tó ń gbọ́ ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọba àwọn ọba yóò dì wá mú. Olúwa àwọn olúwa yóò dì wá mú. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú kò ní jẹ́ gbèrè tìjú. Wàá tún sáré sọ fún Ọlọ́run. A lọ nínú àdúrà eléyìí méje péré ni. Aládùúrà náà ni wà. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Aládùúrà ni ó ní ká máa béèrè ní wákàtí Olóhun yóò máa ṣe fún wa. Gbogbo ọkàn tó ń wò mí lórúkọ Jésù Olúwa yóò ṣètì ńlá ṣe pé. Gbogbo ọkàn tó ń gbọ́ ní wákàtí Olúwa yóò ṣètì ńlá ṣe pé. Ẹ jẹ́ táyé lọ gbàdúrà méje yìí. Ó dìrọ̀ mọ́ èmi àti ìwọ. Wàá sọ fún Ọlọ́run. Ọlọ́run gbé orí mi sókè. Gbé orí mi sókè kí n ga ju ọ̀tá mi lọ. Bóyá ọ̀tá àkọ́kọ́ ni, ọ̀tá gbangba ni,
ẹlòmíràn ọ̀tá tí ọmọ bá jẹ tí ó sì mọ bá mu wọn ó sì máa ṣe kíni wọn ó sì tún wọ́n máa fẹnu fẹ́ ṣùgbọ́n ẹ̀rọ̀dìrín ni wọ́n ń pa tó bá ti yẹ́yìn padà tó ní tí wọ́n sọ gbogbo ọkàn tó sọ fún Ọlọ́run àdúrà méje la fẹ́ gbà sọ fún Ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí àdúrà kìíní rè gbogbo ọkàn tí wọn ò robi sí tí ó ń robi ru ayé mi tó ní wọn ò ní ṣe dáadáa gbogbo ọkàn tí wọn ò robi sí tó ń robi ru iṣẹ́ mi tó ní wọn ò ní yàre lórúkọ Jésù Olúwa tú mi lẹ̀ ní ọ̀sán gangan yìí ọba tó ní wákàtí ohun mẹ́ta ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òórùn ràn atẹ́gùn ń fẹ́ níbòmíràn bẹ́ẹ̀ ni ìrì ń sẹ̀ lọ́wọ́ níbòmíràn gbogbo wákàtí mẹ́tẹ̀ẹ̀ta tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Olúwa fi já ayé mi gbà lọ́wọ́ wọn ọwọ́ ńlá Ọlọ́run nìyẹn ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo agbára tí wọ́n lò lé ayé mi lọ́wọ́ tí wọ́n lò lé ayé mi lórí Olúwa já ayé mi gbà gbogbo iná tí wọ́n wù wọ́n máa dá lórí ọ̀rọ̀ mi ó yá bá mi bomi pa ó yá bomi pa wàá sáré lọ sọ fún Ọlọ́run àdúrà kejì ọba tó pọ̀ nípa àti agbára níbikíbi bóyá kí n tó kúrò níbi tá a ti bí mi ni ìní wọ́n ṣe kí ni wọ́n kan ògo mi mọ́lẹ̀ gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run iná ọ̀run ó yá lọ bọ ọbẹ̀ kó bá mi já gbogbo agboolé gbogbo ara igi gbogbo inú odò tí wọ́n rí ògo mi mọ́ tó wá ń tẹ̀lé ìrìn àjò ayé mi kiri tí mo wá ṣẹ́ bí irin tí mò ń jẹ́jẹ́ ìlérí lónìí ní orúkọ Jésù Olúwa já ayé mi gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀mí ọba tó pọ̀ nípa àti já ayé mi gbà lọ́wọ́ wọn gbogbo nǹkan tó fi lè ṣagbára lé orí orúkọ mi gbogbo tó fi lè ṣagbára lórí ìṣẹ̀dá mi ó yá já ayé mi gbà bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mí mọ́ gbà mí àdúrà kẹta wọ́n sáré lọ sọ fún Ọlọ́run ọba tó ń gbé nínú àwọn ọ̀run ẹ̀mí mọ́ ò ara obìnrin ni ènìyàn ti lè jáde tá a bá rí ẹni tó ti ara obìnrin jáde tó ní wọn ò ní làwọn ò ní lu nínú ayé yìí ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára Olúwa ṣe mí lẹ́ni tí ọmọ fún ní jíjẹ àti mímu Olúwa fi ọkàn mi balẹ̀ débi pé kí n máa tó bọ̀ tọmọtọmọ Ọlọ́run ṣàánú mi ó yá gbé mi lékè kó gbé mi jẹrí gbogbo tí wọ́n fi ń rìn lórí ìrìn àjò ayé mi ó yá jẹ́ wọn ó gbèrè tìjú àdúrà kẹrẹ́fà lọ sọ fún Ọlọ́run níbi tí mo wà yìí lọ́wọ́lọ́wọ́ ògo mi ti ń bẹ níbi Olúwa gbà lé mi lọ́wọ́ ògo rẹ̀ ń bẹ níbi tó wà ní ibi ó wà ògo rẹ̀ ń bẹ ń bẹ Ọlọ́run gbògo mi fún mi Olúwa gbògo mi fún mi èmi ológo rẹ̀ gbògo mi lé mi lọ́wọ́ jẹ́ kí ògo mi ò pẹ́ àdúrà kẹrẹ́fà lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára management ò yí ayé mi mọ́ ó ti bá 2017 lọ má jẹ́ fi management lọ lé ayé mi Ọlọ́run má jẹ́ fi management lọ lé ayé mi níbi àwọn ẹgbẹ́ mi bá ti ná owó owó òṣòro tí bá ti fara ṣe no ìpín yẹn kì í ṣe ìpín rẹ mọ́ èmi ò gbọ́dọ̀ máa jẹ́ òwú mọ́ owó èmi náà fẹ́ dolówó mo fẹ́ dọlọ́rọ̀ mo fẹ́ dẹni tí ó mọ̀ fún yàn Ọlọ́run gbà mí mo fẹ́ máa ná owó Olúwa rọ̀jò owó ńlá fún mi Olúwa pèsè àsìkí ńlá fún mi Olúwa ṣàánú mi àdúrà kẹfẹ́ wàá lọ sọ fún Ọlọ́run gbogbo ẹni tó yàn tì mí tí ó ṣòlóore mi Ọlọ́run má jẹ̀mú mọ́jọ onísinmi olóore aláàánú mi Olúwa jẹ́ kó àwòrán mi wà lókà àyà rẹ̀ ni oore mi ti bá lọ́wọ́ rẹ̀ yá gbà lé mi lọ́wọ́ bóyá ọkọ ni tìrẹ bóyá ọkàn ń gbowó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ti gbà yóò tún lọ bòmíì Ọlọ́run tó ní ọkàn ọba tó ní tí ìjòyè Olúwa gbà ọkàn rẹ̀ lé mi lọ́wọ́ Olúwa tó yẹ mí tó yẹ kó ṣe fún mi gẹ́gẹ́ bí olùfẹ́ ní orúkọ Jésù yá jẹ́ kó nífẹ̀ẹ́ mi lọ́ọ́ fàwòrán mi sókà àyà rẹ̀ àdúrà kejì wàá lọ sọ fún Ọlọ́run ayé ò gbọ́dọ̀ fi òkú mi ránṣẹ́ sílé ọdún yìí ọdún ìṣerere mi ni ayé ò gbọ́dọ̀ fòkú mi ránṣẹ́ sílé ayé ò gbọ́dọ̀ fi mí tẹ́lẹ̀ bí ohunkóhun láti gbé lọ ìlú mi Ọlọ́run jẹ́ irógò mi lò bàbá jẹ́ irógò mi lò pẹ́ ẹ̀mọ́ jẹ́ irógò mi lò pẹ́ ọba àwọn bá jẹ́ irógò mi lò pẹ́ wàá lọ tún sáré sọ fún Ọlọ́run ẹ má bínú pé mo sáré fi yìí ṣe kó lè bá àjọ ní ẹlẹ́ẹ̀kẹjọ nìyẹn ẹ já sáré lọ sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ o ọdún aṣọdún ìlọ́dún ìkójọ orere mi ọba tó pọ̀ nípa àjẹgbára ṣe ọdún ìlọ́dún ìkójọpọ̀ orere mi tí wọ́n rí ohun àtọ́ka sí sọ pé ohun tí mo ṣe nínú ọdún ìrè kò dá kọ́mọ ẹlẹ́ran máa jẹ́gùn kò dá kọ́mọ alásán máa wà kísàkiri ogun ìráre ó ti tó gẹ́ nínú ayé mi ẹ wo Samaria yẹn ẹni tó ní wòlíì Èlíṣà irọ́ ní mọ̀ ń pa ṣé ohun tó sọ ní tó lè ṣẹlẹ̀ ṣá ó ṣẹlẹ̀ ó fojú rí ẹnìyàn Ọlọ́run òjò kú ṣùgbọ́n ó fojú rí ṣùgbọ́n òun náà fẹ́ lọ rà níbi ọ̀pọ̀ yẹn ó débẹ̀ ó kù díẹ̀ tí ó rà wọ́n sì tẹ̀pa wàá sáré tún sọ fọ́lọ́run aládùúà níwà àdúrà kì í pọ̀ jù jáfihàn sáré tún sọ fọ́lọ́run ògo tí mò ń wò lọ́ọ̀kan yìí ògo òṣèré tí mò ń wò ní ọ̀kan mi Ọlọ́run má jẹ̀mú Olúwa jẹ́ lè débẹ̀
ọba àwọn bá jẹ́ ń lè débẹ̀ jẹ́ ń lè rí lo jẹ́ rógò mi lò títí dòpin ayé mi jẹ́ rógò mi lò títí dòpin ayé mi gbogbo ẹ̀mí asẹ́ni lórí ayẹ nímọ̀ràn abanímọ̀ràn jẹ́ àwọn arógo síwájú ológo àwọn atẹni ògo ológo látẹ̀rì wọ́n jẹ́ wọ́n ráyè nú ayé mi wọ́n jẹ́ wọ́n ráyè lórí iṣẹ́ mi ọlọ́run gbà mí ó yá jẹ́ ń ṣe rere bàbá ó yá ràn mí lọ́wọ́ ó yá tún ayé mi ṣe ayé ẹ jẹ́ ká mú omi wa bá ṣe mú ní ìjẹjọ ṣé àti bomi wa sí tòsí gbogbo ọkọ̀ tó wò mí ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú mo ò ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé gbogbo tó yẹ ayé yín lórúkọ Jésù Olúwa yóò ṣe fún yín ẹ jẹ́ ká mú omi wa ẹ jẹ́ sáré lọ sọ fún Ọlọ́run Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi lọ́dún yìí Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi ní ọdún yìí omi ìfọ̀kànbalẹ̀ Olúwa pọ́n fún mi má jẹ́ n ráre má jẹ́ jìyà pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi ṣàánú fún mi Olúwa ṣàánú mi Olúwa ràn mí lọ́wọ́ má jẹ́ n ráre ó yá pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mú a wá mú omi yẹn a tún bù sórí wa a sì lè fi wẹ̀ tá a bá ti mọ̀ pé a ní ẹni tó a fẹ́ kó mi ìfọ̀kànbalẹ̀ ẹ fẹ́ kó mi ìfọ̀kànbalẹ̀ kó pọn fóònù náà ẹ jẹ́ ká fún mu wọ́n ní ìrọ̀rùn eku ní ìrọ̀rùn ẹyẹ lórúkọ Jésù gbogbo wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú Olúwa yóò pọn mi ìfọ̀kànbalẹ̀ fún wa ọ̀rọ̀ tí mo fẹ́ fún wa tá a lè máa sọ ní àṣálẹ́ tá a bá fẹ́ sùn tá a lè máa kà á lọ sínú ìwé orin Dáfídì 3:1-4 ẹ jẹ́ ká máa kà á lálálẹ́ ká tó sùn lórúkọ Jésù a ò ní gbèrè tìjú orin Dáfídì 3:1-4 ẹ jẹ́ ká máa kà àwọn ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ká tó sùn lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ọkàn yín yóò sì balẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkàn tó ń wò mí lórúkọ Jésù ọkàn yín yóò balẹ̀ gbogbo ohun tó yẹ yín ayé yín ayé ò ní fi pọ́n yín lójú ìkà ò ní fi pọ́n yín lójú ẹni bí ò ní fi pọ́n yín lójú lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú bí ẹ ṣe ń gbàdúrà ní orúkọ Jésù ohun tó yẹ yín ayé yín Olúwa yóò ṣe fún yín ẹ jẹ́ ká fi àwọn àdúrà ẹ jẹ́ ká tún fún ẹlòmíràn pé kó náà wò ó kó ṣe kíni kó bẹ̀rẹ̀ sí máa sá tó bá ti bẹ̀rẹ̀ sí wí lórúkọ Jésù Olúwa yóò ṣe tiẹ̀ náà láṣẹ pé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n gbé wa síta lórí ètò ohun Olúwa lórúkọ Jésù àti ìdílé tó ní ìbílẹ̀ rédíò lórúkọ Jésù wọn ò ní fi ń tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé ẹ ò dẹ̀ ní gbèrè tìjú ohun tó yẹ yín ayé yín Olúwa yóò ṣe fún yín iléeṣẹ́ náà lórúkọ Jésù olè ẹ̀mí ò ní jà kò dẹ̀ ní títì pa inú ò ní jó òun ò ní tì pa ayé ò ní mú yín ìkà ò ní mú yín ọ̀tọ̀ ńlágbára lé yín lórí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ohun tó wá yìí ó wá láti ilé ìsìn wa the Kérúbù and Séráfù Church ìṣẹ́gun ní tèmi lẹ́hánú lórúkọ Jésù ẹ̀rí abániṣẹ́ náà ló ń kí yín pé lórúkọ Jésù bàtà bá pàdé ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní gbèrè tìjú tẹlifóònù nọ́mbà mi bí a bá tún ní ẹ̀bẹ̀ àdúrà òun ni 08098093081 tí a bá ní ẹ̀bẹ̀ àdúrà fún ìdí kan tàbí ìkejì lórúkọ Jésù Olúwa yóò dùn wá mú ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ́ máa dúpẹ́ àníyàn agbé ọ̀gá fún ohun Olúwa ètò mú wa gbọ́ ní òní àti gbígba àdúrà àti agbára tó wà nínú gbígba àdúrà àwọn ẹsẹ̀ méjèèjì tá a lò yá rí pé gbígba àdúrà àti bíbá Ọlọ́run sọ̀rọ̀ ó hàn jáde ńbẹ̀ ní orúkọ Jésù gbogbo tó yà wá náà yáyé wa Olúwa yóò ṣe fún wa Ọlọ́run yóò fún wa lọ́kàn balẹ̀ a ò ní gbèrè tìjú ọdún lórúkọ Jésù mú ní yóò pè wá mo lọ́dún lórúkọ Jésù mú ní yóò pè wá orúkọ Jésù ọdún yóò pè wá gbogbo tó yẹ wá yáyé wa ọ̀tá ò ní fi pọ́n wa lójú lórúkọ Jésù a ó dé ilẹ̀ ìlérí ọkàn wa yóò sì balẹ̀ a ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 ògo 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 fún atóbijù ó dàbọ̀.